kábíyèsí ló kọ́ ti Mufasiru ṣubú wọ́n wá pàṣẹ fún àwọn gídàn kó tó wà láàfin wọ́n na Mufasiru gbogbo ìlú ẹ̀gbọ́n àfẹsọ kan dé mo rò pé oyè ńlá ni Mufasiru nínú ìlú kan ǹjẹ́ nọ́mbà 3 kọ́ bí nǹkan Mufasiru wọ́n dá Mufasiru odindi orílẹ̀ Ifọ̀ àfáàfẹ́sọ wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ná ojú wú hospital ló láǹsí wọ́n ya jàlábí àti ìbẹ̀lọ́rùn rẹ̀ abo eléyìí náà mọ́lẹ̀ lórílẹ̀ Ifọ̀ alọ́ bá ba lórí ohun gbogbo èyí tó bá ba lé nísìn ṣèdí ọba ògbóná. When you see something you should be able to say something gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tá a máa ṣe sábẹ́ carpet a gbọ́dọ̀ rántí ọjọ́ tí a dúró níwájú yàtọ̀ sí eléyìí gbogbo ẹ̀yin tó orílẹ̀ Ifọ̀ tẹ́ bá láǹfààní àti pè lálẹ́ òní ṣé kábíyèsí ò ti pe pásítọ̀ kan wá sí àpínrí tí wọ́n na pásítọ̀ náà ẹnìkan ta ilé bàbá rẹ̀ dákun kí ló kan ọba pẹ̀lú mọ́tálé bàbá mi tí ń bẹ nínú ìlú tàbí mọ́tálé ìyá mi ṣẹ́yìn lè bá ìyá mi kọ́ ni. èyí tí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ tó ń jàràn lórí social media yìí kọ́ làkọ́kọ́ ṣùgbọ́n máa sọ méjì pé tí èrè rẹ̀ wà lọ́wọ́ mi mo ní bíi 4 tẹ́rì rẹ̀ wà if you challenge me I will produce it. ní orílẹ̀ Ifọ̀ ẹni tó jẹ́ Mufasiru orílẹ̀ Ifọ̀ ní àfáà kan tí wọ́n pè ní Asis lọ́dún 2019 nínú November wọ́n fẹ́ jẹ oyè kan nínú mọ́ṣáláṣí wọ́n wá contemplate wípé ẹ jẹ́ kí olórílẹ̀ Ifọ̀ gbọ́ wọ́n wá ní bóyè ẹ̀sìn Islam ni a fẹ́ jẹ mélòó ni oyè ọ̀hún oyè tí owó tí wọ́n bá pa mẹ́ bóyá ló lè wọ 10,000 tá a bá fẹ́ ṣe èyí tó fẹ́jú á jẹ́ kí kábíyèsí ó gbọ́ ẹ jẹ́ ká rọra ṣe léyìn ní bòńkẹ́lẹ́ lábẹ́lẹ̀ léyìí òtún tí a lè máa bùn ọba gbọ́ ṣé bí mùsùlùmí lọ́ba olórílẹ̀ Ifọ̀ mùsùlùmí ni àfáà Semiu ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti ké gbàjáde síjọba ìpínlẹ̀ Ògùn àwọn ń gbèrò láti pé tá a bá fẹ́ jẹ oyè ńlá à jẹ́ kí ni mo sọ pé Mufasiru 2019 ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lórílẹ̀ Ifọ̀ ọba Semiu náà ló wà ń bẹ Adéwálé Ògúnjọbí wọ́n wá lo ète wọ́n wá pé Mufasiru gbogbo orílẹ̀ Ifọ̀ àfáà Hafiz wá nígbà tá a bá ṣojú òpólẹ̀ àmà gbọ́ kábíyèsí ló kọ́ ti Mufasiru ṣubú wọ́n wá pàṣẹ fún àwọn gídàn kó tó wà láàfin wọ́n dá Mufasiru odindi orílẹ̀ Ifọ̀ àfáà Hafiz wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ná ojú wú hospital ló láǹsí wọ́n ya jàlábí àti ìbẹ̀lọ́rùn rẹ̀ ọba yìí na Mufasiru olórílẹ̀ Ifọ̀ Hafiz ni Mufasiru ń jẹ ẹ lọ sí Ifọ̀ kẹ́ lọ ṣàbẹ̀rẹ̀ ọlọ́dún kan bẹ ọlábùlọ àbí tí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ tí wọ́n bá ti padà sí Ifọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò léléwé ìran ìyẹn dá mi lójú màá sì sọ kankan màá mú ẹ̀rí ẹ̀ wá wípé ọ̀rọ̀ yìí ó ti dé Àbújá mi ò sọ pé ó ti dé presidency o ọ̀rọ̀ olórílẹ̀ Ifọ̀ lórí baba Abraham Arinola Love JP tí wọ́n molest tí wọ́n harass threatening of life lórílẹ̀ Ifọ̀ ní January 21 lọ́jọ́ Tuesday lọ́dún yìí IGP ti gbọ́ gbogbo ra wọ̀ nílé iṣẹ́ ọlọ́pàá IGP kọ́ ló sọ fún mi ohun tó jẹ́ kí n mọ̀ ní bí alukoro àgbà fún gbogbo iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà kábíyèsí èèyàn wa ọ̀gá wa pàdé wa bọ́ọ̀sì wa ọ̀nbàmú ìwà Adéjọbí màá ka díẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n kọ́mẹ̀ntì lórí Facebook Commissioner of Police nípínlẹ̀ Ògùn that I can assure wọ́n ti gbọ́ sọ̀rọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Ògùn fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ yìí special adviser fún gómìnà nípínlẹ̀ Ògùn lórí new media àbí Emmanuel Ojo ó fàtẹ̀jáde síta ó kọ́ mi nú n tí àwọn yẹn bá sì ti kọ́ gómìnà ló kọ́ bàbá wa Honorable Akínmádé senior special adviser on media communication wọ́n ti gbọ́ Báàmì Aláké ti gbọ́ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ògùn ti gbọ́ pé Semiu ṣe ń ṣe báyìí kábíyèsí ọba Semiu Adéwálé ṣe ń ṣe báyìí àkọ́kọ́ kọ́ rẹ̀ o máa sọ mẹ́rin lálẹ́ òní people are watching àwọn human rights lawyer ẹ dákun ta ni wọ́n ṣe bàbá rẹ̀ bẹ́ẹ̀ tinú rẹ̀ ó dùn ta ni wọ́n da bàbá rẹ̀ kúnlẹ̀ ẹ dákun kódà bí èèyàn bá dá òjijì bàbá mi kúnlẹ̀ báwọn ń bínú ṣé bàbá yóò bímọ ni JP ni kìrìsìtẹ́nì ni ẹ fẹ́ dájà sí sílẹ̀ ni mùsùlùmí sì lọ́ba ó dá ẹni tó ti lọ sí Jerusalem ó dà kúnlẹ̀ àwọn kìrìsìtẹ́nì ní sùúrù ọba ni wọ́n fi yín jẹ wọn ò ní kẹ́ ẹ máa balẹ̀ ohun tí ò tọ́ ẹ dákun ààyè ọba ọ̀pọ̀ àwọn tá a fi sáàyè yìí wọ́n fi ń wọ́lẹ̀ ẹ dákun ṣé bàbá wa kábíyèsí Aláké bá mi His Imperial Majesty òrìṣà láti gbogbo ẹ̀gbá sìn kábíyèsí ò bá mi Mojibila tí wọ́n fi mi jẹ bàbá fẹ́rẹ̀ ǹjẹ́ bàbá wa Aláké lè máa wa mọ́tò lọ mi ò sọ pé bóyá kí bàbá wò pé ọlọ́mọdé kárógun asẹ́ǹtì kí bàbá wa dó bóyá ẹ ṣèrànlọ́wọ́ kí bàbá wa wa mọ́tò lọ bákan kí bàbá wa dó wa máa. Ọ̀nìrìnṣà olórí gbogbo aládé kábíyèsí ọba Ògúnwùsì ẹ wo orí social media ẹ wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí bàbá yìí ìyá ẹ sábọ́ọ̀dù yóò sọ tiẹ̀ àwọn yóò sọ ǹjẹ́ Ọ̀nìrìnṣà fèsì ẹ wo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí bàbá wa Aláké àwọn orí adé gbọ́dọ̀ ya ibi ẹ̀gbin ẹlẹ́sìn ìbílẹ̀ yóò kọ́ mi nú pé bàbá ò jẹ́ kárí bí bọ̀rìṣà mọ́ wọn ò jẹ́ kárí bí mẹ́gún jáde ọ̀bọ̀ ògbàmọ́ra kìrìsìtẹ́nì yóò sọ tiẹ̀ gbọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní kábíyèsí fèsì mùsùlùmí yóò sọ tiẹ̀ pé kábíyèsí ní kárọ̀ra máa pèrán ẹ dẹ́kun lórí ilé Ifọ̀ kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ gan
ẹnìkan wá sọ pé gbogbo iléeṣẹ́ ọlọ́pàá oníkàwọ́ òun ló wà lẹ́ni tó kù nínú iṣẹ́ ọlọ́pàá as sergeant or inspector lóye tó ṣe pé tó bá jẹ́ iṣẹ́ ọlọ́pàá ni mo ṣe ni with you apology tó bá jẹ́ iṣẹ́ ọlọ́pàá ó sì lè mú kí n mú certificate wá màá wà níbi deputy commissioner of police màá wà níbi DCP kò tí bí wọ́n ṣe rẹ̀ mi jẹ tó. àwa ń sọ ó ní ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu àwọn orí adé tó lóríṣà nìyí ọjọ́ ẹ mú ibì kan wá tí Ọọ̀ni rìṣà tó ti sọ ọ̀rọ̀ tí wọ́n rò pé bàbá eléyìí kúrò ẹ̀ka ètò ẹ mú ibì kan wá tí kábíyèsí báàmì Aláké gbogbo Ẹ̀gbá ti sọ̀rọ̀ kan tí ẹ wí pé èyí kúrò ẹ̀ka ètò ẹ mú ibì kan wá tí bàbá wa kábíyèsí Olúbàdàn ẹ mú ibì kan wá ẹ mú ibì kan wá tí bàbá wa Olówù Òdùrú ẹ mú ibì kan wá tí bàbá wa Aláwòwò ẹ mú ibì kan wá tí bàbá wa Olú Ìtorí ẹ mú ibì kan wá tí bàbá wa Àwùjalẹ̀ tí wọ́n ti dúnkòkò wípé àwọn yóò pààyàn kò sí pé bẹ́ẹ̀ nìkan bá kú wọn ó sìn kò sí tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa tọ̀ káwọn ọba máa ṣe nǹkan tí wọ́n yẹ kó máa ṣe ẹ mú ibì kan wá tí báàmì Gbádéwọ̀lú Olú ti gbogbo ṣìún báàmì Lawrence Ọ̀dẹ́yìnká báàmì Àdìsá òrìṣà ti wà ní ṣìún ní ohun tí gbogbo ṣìún ń sìn ẹni tó bá ní òun ní pt kábíyèsí Olú of Ṣìún ṣe yóò gbélé bàbá rẹ̀ kúrò ní ṣìún kábíyèsí o ẹ dákun ọba wa ń fi ẹ̀sùn ní ọba tó kù nínú iṣẹ́ ọlọ́pàá a sergeant or orílẹ̀-èdè Nàìjíríà yà oníkàlùkù bá ń ṣe tiẹ̀ olóhùn lòun ní gbogbo iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà lọ́wọ́ ìyẹn náà yóò jẹ́ kí a ní ìfura wípé bí ọ̀rọ̀ ibi àbágbọ́ kankan nípa rẹ̀ mọ́ a jẹ́ pé kábíyèsí olórí ilé Ifọ̀ ló ní iléeṣẹ́ ọlọ́pàá gbogbo Nàìjíríà lọ́wọ́ ó ti overtake mọ́ bàbá wa Tinubu lọ́wọ́ ó ti overtake mọ́ bàbá wa Ẹgbẹ́tókun lọ́wọ́. mo salute courage first PRO ọmọọba Múyìwá Adéjọbí ever dynamic well educated iṣẹ́ yí àwọn yẹn no nonsense person right up lásán bí ojú sentence kan lọ ngbọba wa sọ pé òun iléeṣẹ́ ọlọ́pàá ní ilé ìwé náà nísìnyí bọ́ bá ṣe fi ọba lẹ̀ fún bá gba béèlì ibi mo ń lọ kóhun kẹ́nikẹ́ni ni ó mọ̀ pè mí lórí bí a ṣe ń ba lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣáàjẹ́ kó máa lọ bẹ́ẹ̀ because tó bá yẹ pé bàbá yìí náà àwọn èèyàn sọ pé bàbá yìí ò ṣe sọ̀rọ̀ tó bá yẹ pé bàbá yìí sọ̀rọ̀ níbi tí wọ́n dá bàbá yìí bàbá 73-year-old mo fẹ́ sàn kankan pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé ẹni dá bàbá oníbàbá kúnlẹ̀ tó bá lé lọ́dọ̀ta ní àádọ́ta kò tí ì ju méjì lọ bàbá ti ṣe 73 pẹ̀lú ni wọ́n da bàbá rẹ̀ kúnlẹ̀ bẹ́ẹ̀ ẹ dẹ́kun torí ọlọ́wọ́ àwùjọ wo lágbára wa bàbá àgbàlagbà tára wọn ò yá wọ́n ta dúkìá wọn tọ́jú ara wọn a sì gbá bàbá yìí létí kì í sì ṣe lára àjòyè kábíyèsí adá bàbá oníbàbá kúnlẹ̀ ẹnìkan tí ò tó àbíkẹ́yìn bàbá wa ń gbá bàbá létí olórí ilé Ifọ̀ náà fọwọ́ sí fìlà kúrò lórí bàbá oníbàbá lórí ìkúnlẹ̀ alàgbà Abraham Arínọlá nílùú tó ní ọba tó níjòyè nìkan sì ń post pé bàbá yìí ni ara àwọn ò yá ara bàbá yóò sì yá lóòótọ́ kábíyèsí wa ń sọ̀rọ̀ pé tó o bá kú á sìn ọ́ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ̀yìn tó báà mi gómìnà ní ìpínlẹ̀ Ògùn àwọn òye bọ́rọ̀ ṣe lọ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn one interest globally we have been embarrassed over this issue internationally we have been embarrassed Ogun State has been embarrassed over this issue màá fi fídíò yẹn wọ̀nyí lálẹ́ yìí we have been embarrassed we have been subjected to no tí ìgbọ́n kankan mò ń bọ̀ ńgbà tí kábíyèsí náà ti dá Mufasiru gbogbo ìlú orílẹ̀ Ifọ̀ dá Mufasiru dọ̀bálẹ̀ àwọn géńdékùnrin tó wà láàfin wọ́n ná Mufasiru wò nídìí ìlú àfáàfíìsì ní November 2019 ṣé ló lápá ni wọ́n sọ di honourable maga àgbọ̀n kankan òun ló wá délẹ̀ yìí bó bá ń lọ báyìí ọjọ́ deputy governor bá mi màá mi engineer náà mọ̀ ọjọ́ wọn bá lọ sí olórílẹ̀ Ifọ̀ bí màmá ò bá tètè dé Ọlọ́run ìjẹ́kọ̀ bá sọ pé deputy governor wáyé tẹ́pẹ́ báyìí ọ̀yá ẹ̀sọ́ sẹ́ni wọn lẹ́sẹ̀ ó ti ń lọ bí bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí ti generate international reactions it can no longer be swept under the carpet the needful has to be done. ipò ńlá ipò ẹ̀yẹ ní ipò àwọn bàbá wa kábíyèsí àwọn bàbá wa orí adé ṣùgbọ́n bí ò bá máa rí báyìí a ní máa ṣàbẹ̀rẹ̀ kí ló fà á tó fi ń rí báyìí bó ṣe ń rí yìí ló bí ìbéèrè kí ló dé tó fi ń rí báyìí. mo rò pé ìjọba náà wọn ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan dìmú lórí àwọn ìgbésẹ̀ ipe bó ṣe yẹ ká ṣe ló ṣe yẹ ká ṣe bó ṣe yẹ ká ṣe ló ṣe yẹ ká máa ṣe tá a bá ń fẹ́ rí rìsọ́ọ̀tì tó yẹ ká máa rí. mo kí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ mo lè jẹ́ pé táìtù ìjọba ti ní kí wọ́n gbà lọ́wọ́ èmi máa ka nǹkan tí ìjọba fi síta. kábíyèsí olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ ọba Semiu Adéwálé Ògúnjọbí kádé ó pẹ́ lórí kábíyèsí akínyín pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé tó ga ṣùgbọ́n ibi tí a bá ròyìn pé ká bá a nígbà míì tá a bá bí a máa ṣe ní kàyéfì bí àwọn olè bá ń tọ̀ ọ́ lé ẹ mọ̀ pé inú òòrùn lọkọ rẹ̀ wá bóbìnrin bá ń fojoojúmọ́ ṣe é là
ominú a máa kọ́ni. lóòótọ́ kábíyèsí olórí ilé ti orílẹ̀ Ifọ̀ mi ò fẹ́ sọ ìlànà tí wọ́n gbà dépò ṣùgbọ́n mo mọ̀ yìí pé orí àpèrè àwọn bàbá wọn ni wọ́n wà wọ́n sì ṣiṣẹ́ ọlọ́pàá rí bóyá oyè ọba tí wọ́n fẹ́ bọ́ síbẹ̀ ló jẹ́ kí wọ́n kúrò nínú iṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n wà ní ipò oyè inspector bí sergeant sì ní à pé. aláìlúwà tí èmi pẹ̀lú angel tí mo ti rí wọn rí bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta ni bẹ́ẹ̀ mi gan bá mú báírò láti kọ́ nípa àwọn ilé àkún mi ò ní sọ ìhà tí ìyẹn lè kọ́ sí mi àtàwọn oníròyìn míì tí wọ́n bá ti rí kábíyèsí èrè ní sínú ìsọ̀ni lọ́jọ́ orí ló ń gbé ní dépò ọba o kò mí ń pe gbogbo nǹkan lọ́ba lè ṣe bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbé àwọn ọba wá síwájú àwọn mélòdù ọba tí controversy bá wà lórí àwọn mélòdù àwọn adájọ́ ni ó pé wọ́n rọ̀ lóye adájọ́ sì wà nípò ó dìgbà adájọ́ bá rìtáyà ẹ dẹ́kun ṣé kábíyó ò sí wá nù àtàbùkù ẹ̀yìn wọn bá wá ṣùgbọ́n àkókò ti tó tí àwọn bàbá wa kábíyèsí ẹyẹ àti iyì àti ẹ̀rù tó wà nídìí oyè yìí táwọn bàbá wa gbọ́dọ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe bó ṣe kí wọ́n ṣe. èyí tí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ tó ń jàràn lórí social media yìí kọ́ làkọ́kọ́ torí ìgbésẹ̀ tíjọba ìpínlẹ̀ Ògùn ti gbé ní òní jẹ́ kí n fi àwọn kankan lójú kó má tún lọ wú àwọn kan mi yọ ṣùgbọ́n máa sọ méjì pé tí èrè rẹ̀ wà lọ́wọ́ mi mo ní bíi mẹ́fà tẹ́rì rẹ̀ wà if you challenge me I will produce it. ní orílẹ̀ Ifọ̀ ẹni tó jẹ́ Mufasir orílẹ̀ Ifọ̀ ní àfáà kan tí wọ́n pè ní Asis lọ́dún 2019 nínú November wọ́n fẹ́ jẹ oyè kan nínú mọ́ṣáláṣí wọ́n wá contemplate wípé ẹ jẹ́ kí olórílẹ̀ Ifọ̀ gbọ́ wọ́n ní wá ní bóyè ẹ̀sìn Islam ni a fẹ́ jẹ mélòó ni oyè ọ̀hún oyè tí owó tí wọ́n bá pa ń bẹ̀ bóyá ló lè wọ 10,000 tá a bá fẹ́ ṣe èyí tó fẹ́jú á jẹ́ kí kábíyèsí ó gbọ́ ẹ jẹ́ ká rọra ṣe léyìí ní bòńkẹ́lẹ́ lábẹ́lẹ̀ léyìí tó ń tí a lè máa bùn ọba gbọ́ ṣé bí mùsùlùmí lọ́ba lórílẹ̀ Ifọ̀ mùsùlùmí ni àfáà Semiu ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti ké gbàjáde síjọba ìpínlẹ̀ Ògùn ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti yarí ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí ti jẹ́ kí bàbá wa ìmáàmù gbogbo Ẹ̀gbá bá mi Sàdálà kí wọ́n gbọ́ ló yẹ kí wọ́n ti jẹ́ kí àwọn bàbá wa Fadilatu Sheikh Iskila Wali Sugar wà kílì mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Ìdúrà Delta tó jẹ́ kí wọ́n gbọ́ nígbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí ti kọ̀yà yìí wọ́n sọ̀rọ̀ yìí àwọn ń gbèrò láti pé tá a bá fẹ́ jẹ oyè ńlá àjẹ́ kí ni mo sọ pé Mufasir 2019 ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lórílẹ̀ Ifọ̀ ọba Semiu náà ló wà ń bẹ Adéwálé Ògúnjọbí wọ́n wá lo ète wọ́n wá pé Mufasir gbogbo orílẹ̀ Ifọ̀ àfáàfíìs wá nígbà tá a bá sójú òpó rẹ̀ a máa gbọ́ kábíyèsí ló kọ́ ti Mufasir ṣubú wọ́n wá pàṣẹ fún àwọn gídàn kó tó wà láàfin wọ́n na Mufasir gbogbo ìlú ẹgbẹ́ àfíìsì kan dé mo rò pé oyè ńlá ni Mufasir nínú ìlú kan ǹjẹ́ nọ́mbà 3 kọ́ bí nǹkan Mufasir wọ́n dá Mufasir odindi orílẹ̀ Ifọ̀ àfáàfíìs wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá na ojú wú hospital ló láǹsí wọ́n ya jàlábí àti ìbẹ̀ lọ́rùn rẹ̀ abo eléyìí náà mọ́lẹ̀ lórílẹ̀ Ifọ̀ alọ́ bá ba lórí ohun gbogbo èyí tó bá ba lé nísìn ṣèdí ọba ògbóná. when you see something you should be able to say something gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tá a máa ṣe sábẹ́ carpet a gbọ́dọ̀ rántí ọjọ́ tí a dúró níwájú Ọlọ́run ọba may we all be count worthy on the day of reckoning ọjọ́ ọ̀dájọ́ tọ́lọ́wọ́n bá máa bi wá pé báwo la ṣe tẹ́lẹ̀dúrà ó máa bi wá báwo la ṣe rìn báwo ló ṣe rí báyìí gbogbo ẹni tó rí ẹ̀tọ́ ńlẹ̀ tó fi ẹ̀tọ́ ńlẹ̀ tí ò ṣe gbogbo ẹni tó rí ohun tó yẹ kó sọ ńlẹ̀ tó kọ̀ tí ò sọ gbogbo ẹni tó ń gbàbọ̀dì fún lu rẹ̀ gbogbo ẹni tó ṣe agbára lò gbogbo ẹni tó dúró ní ipò ta ni ó mú mi. àwọn Abíọ́lá dà àwọn Aríṣekọ́lá nílùú Olúyọ̀lé Ìbàdàn irú Ọ̀gágun Sani Abacha ṣàtúnlérí wọn mọ́ ó gbo orílẹ̀-èdè yìí lógbòlógbò bó ti gbo orílẹ̀-èdè yìí tó ṣókọjá ní tẹ́lẹ̀dù àpèsọ̀dọ̀ à ń ṣe gbogbo nǹkan bíi pé àpẹ kan ní kése láyé kò sí ẹni tó lè fọwọ́ gbáyà pé òun lòun ó gbẹ̀yìn sáyé àtijọ́ tí ìyá mi tí mo ti gbégbó lòun lẹ́nu ìyá mi mo ti múlẹ̀ ayé gbíntín Alábí ẹsẹ̀ nílẹ̀ fọwọ́ gbáyà kó rè má gbẹ̀yìn sáyé bó o ṣe lé olóògùn tó bó o ṣe lé olówó tó bó o ṣe lé mọ̀yàn tó bó o ṣe lé gbajúmọ̀ tó ṣé ìwọ ló gbẹ̀yìn sáyé torí o délé ayé báwọn kan ni ó fi ayé lẹ̀ fáwọn kan ni àwọn tí wọ́n fi ayé lẹ̀ fún àwọn náà wọ́n tún fi ayé lẹ̀ fáwọn kan ni ọmọ ràgbọ́dà ṣé mi ni wọ́n gbẹ̀yìn sáyé ńgbà mo ti bímọ ìṣá nígbàdúrà káwọn ọmọ mi ó ṣáájú mi kú n ò nígbàdúrà káwọn àbúrò mi ó ṣáájú mi lọ bó ṣe rí náà nu àfi tó bá ya òṣìkà àyè tí wọn náà wà ń wò bó jẹ́ 60 years ni wọn bó jẹ́ 40 years ni wọn ó ṣàlàwọn àbúrò ṣé wọ́n gbàdúrà káwọn àbúrò rẹ̀ ṣáájú rẹ̀ kú ńgbà tó ò ní ju sáyé ta ló pò fi tiẹ̀ jù tá a bá rántí pé ọjọ́ kan la dépò ọjọ́ kan la kú nípò tá a bá rántí pé ọjọ́ kan la délé ayé ọjọ́ kan la kú láyé àdìtú sì ni gbogbo àmẹni tó wẹ̀ wá ńgbà tá a délé ayé bẹ́ẹ̀ láàní mẹni tí ó wẹ̀ wá níjọ́ tá a bá kú lókè pẹ̀ tọ́lọ́n bá tiẹ̀ kádàrá pé kí apẹ̀lẹ́ ni tí wọ́n wẹ̀
wọ́n ní wọ́n ń dì ọ́ òun bínú lọ rìpọ́tì ní police station ní Lágbèjẹ́ sọ pé wọ́n ń dì ọ́ ìwọ tó yẹ kí inú rẹ̀ ó dùn ẹni tó sọ pé ṣé wọ́n ń dì ọ́ ní tó yẹ kó òkun lówó o mọ̀ pé ẹni mùsùlùmí bá rókù rẹ̀ dì lókù rẹ̀. ọba yìí náà Mufasiru olórílẹ̀ Ifọ̀ àfíìsì ni Mufasiru oúnjẹ ẹ lọ sí Ifọ̀ kẹ́ lọ ṣàbẹ̀rẹ̀ ọ̀dọ́dẹ́bù kan bẹ ọlábùlọ àbí ṣọ́pù alọ́ba mo pè wọ́n lónìí mi mọ̀ bí wọ́n sọ fóònù mo pè wọ́n fún bí ẹ̀mẹ́ta ọ̀rọ̀ alọ́ba wọ́n so àwọn ọmọ ṣíà ni kí wọ́n tó nà wọ́n mo mọ ohun tí wọ́n ní wọ́n ṣe ṣùgbọ́n tó wáyé pé mo láǹfààní àti bá wọn sọ̀rọ̀ ni màá sọ tí wọ́n ní wọ́n ṣe ọba ní kí wọ́n ó de olindi ọ̀nọ́rẹ́bù mọ́ ṣíà ọ̀dà kí ló fa aáwọ̀ láàrin olórílẹ̀ ọ̀fọ̀rílẹ̀ àti former speaker logun state ẹ̀gbọ́n mi Olúọmọ Ìbejì kí ló fa aáwọ̀ láàrin yín fídíò tó líìkì yìí náà níbi ìwà ni fídíò tó líìkì náà ṣebí January 21 ọjọ́ Tuesday lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ kí ló dé tí ò líìkì láti gbà yẹn níbi ìwà ni kábíyèsí níbi ìwà ni gbogbo àṣírí ibi fídíò yẹn ṣe líìkì ni níbi ìwà ni ìbéyàn ara yín náà ló rìkọ́dù ló sì líìkì. yàtọ̀ sí eléyìí gbogbo ẹ̀yin torí lè fọ̀tẹ́ bá láǹfààní àti pè lálẹ́ òní ṣé kábíyèsí ò ti pe pásítọ̀ kan WhatsApp mi tí wọ́n na pásítọ̀ náà ẹnìkan ta ilé bàbá rẹ̀ dákun kí ló kan ọba pẹ̀lú mọ́tàlẹ́ bàbá mi tí ń bẹ nínú ìlú tàbí mọ́tàlẹ́ ìyá mi sẹ́yìn lè bá ìyá mi kọ́ ni ọ̀tọ̀ la jẹ́jọ́ lẹ́yìn lọ́tọ̀ ọ̀tọ̀ lẹni tí wọ́n lù téyìn rẹ̀ kán wọ́n ní baálẹ̀ kan bẹ baálẹ̀ tìmí ọ̀jẹ̀ ti dé ọba Wàsíù púpọ̀ wà nípa ìyẹn nípa nǹkan tó ṣokùnfà yẹn ṣùgbọ́n mi ti fẹ́ sọ kábíyèsí yẹn ọba Wàsíù tìmí ọ̀jẹ̀tádé wọ́n fẹ́ ṣe ayẹyẹ ọdún karùn-ún tí wọ́n ti di ọba ní olórílẹ̀ Ifọ̀ wá ń wò wípé àárín àwọn pẹ̀lú ọba eléyìí wò dánmọ́ná kọ́rọ́nẹ́tì ọba ni ohun tó sì fàjà ni pé bàbá tí wọ́n dá dọ̀bálẹ̀ yìí wọ́n ní oúnjẹ sọ́dọ̀ ọba òun ẹ dákun bóò ni ẹnìkan yóò ṣe máa bá Angel Ajayi jà tí ó wà ẹ́sipẹ́ẹ̀tì kí n máa bá Angel Ajayi jà nígbà tí Angel Ajayi yóò ṣẹ̀mí tẹ́ni ń bá parí ìjà pẹ̀lú Angel níbo ni kémi ò fojú sí. tó ẹja gbóhùn bàbá yìí ńgbà tí mo kọ́kọ́ pè wọ́n lórí fóònù tá a jọ sọ̀rọ̀. ẹ kúrò lẹ́ bàbá ẹ kúrò lẹ́ sà. ẹ kúrò lẹ́ sà o. ẹ kúrò sà. o bàbá ǹjẹ́ a lè mọ orúkọ yín sà ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà lè mọ orúkọ yín. orúkọ mi ni Areola Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jàrọ̀ yìí tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ bàtàbàtà ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe fórí adé. Ẹsikisa. Yes sir. mi ò ṣe nǹkan kan fún wọn then kábíyèsí wa níbí ni olórílẹ̀ lẹ́rìí tó ń sọ̀rọ̀ yẹn then olórílẹ̀ Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. ok sir àwọn náà ṣépè yẹn. bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí olórílẹ̀ náà ń ṣèpè yẹn then wọ́n dẹ̀ ebi ń pa mí lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ yẹn pé kí n wá nǹkan rà tí máa jẹ hello sir. mo gbọ́ yín sà. then bí mo ṣe rí ohun tọ̀hún yẹn mo ṣe rí mọ́tò yẹn tó kàn pa ìwọ kọ́ ni mò ń pè ní ìwọ kọ́ ni mò ń pè ní mo rẹ̀ sáré lọ bá wọn pé kábíyèsí o bí o mọ̀ pé ẹ̀ ń pè mí ẹjọ́ ẹ má bínú sá then nígbà tí máa fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gbá orí tán fi gbà tán fẹ́ ṣẹ̀dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣídà mi. then mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run tẹ́ bá ránṣẹ́ pè mí máa ṣàdẹ̀wá jẹ́ yín then kí ni mo ṣe sa bó ṣe ní kí lúkòsí ẹ̀ kí yẹn owó máa ṣe fídíò yẹn tán bẹ́ẹ̀ sí ní lù then tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn then kò sí nǹkan pé gbogbo ọlọ́pàá Nàìjíríà fọwọ́ òun ló wà then gbogbo àwọn àgbààgbà Nàìjíríà fọwọ́ òun ló wà ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kàn kí n má kúkú òjijì dé eléyìí o láti gbà yẹn mi ò lè dìde ńlẹ̀ níwájú Ọlọ́run àtìyàn. ọjọ́ wo lọ̀rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sà. ó ṣẹlẹ̀ ní on the 21st of December of January. January 21. bẹ́ẹ̀ ni sà then ó dẹ̀ ní aago 11 àárọ̀ ni. tó ṣé lára àwọn olóyè wọn ní àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sà. ẹ ṣeun sà mi ò jẹ́ nǹkan kan ní ìlú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ Olújì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí
ni torí ni mo fi di ọ̀tá wọn o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù èmi ò believe pé bóyá ó yẹ kán lè lù mí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ ìtorí fúnra wọn wọ́n mọ̀ ìpara mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn fi ń rí tàbí ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kan sí kọ̀rọ̀ rí. Ọlọ́run ò ní jẹ́ kí n orí adé fín o èmi kọ̀ nínú ìrántí wa dẹ́nà kì í rí orí adé fín. ńgbà tó ti ṣẹlẹ̀ yìí wà bàbá ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ mọ̀ pé bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn fúnra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà ẹni tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí má kàn kúkú gífà kó má pa mí o ti sọ pé kò sí ọlọ́pàá. báwo wá ni títọ́ bá yẹn ṣé kì í ṣe pé bóyá ó rẹra díẹ̀ sá. ó rẹ̀ mí sá ó rẹ̀ mí láti bá yẹn I'm in problem. Kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká yé o. sísà tí mo fẹ́ ni pé ká jọ torí Ọlọ́run ká bá mi bẹ orí adé kó má pa mí dànù kó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. Ifọ̀ tá a sì wá ń sọ yìí bàbá kábíyèsí a lè sọ pé paramount ti gbogbo ìlú Ifọ̀ náà ni kábíyèsí bá mi ayéròhùn wí bàbá pupa àwọn ni olórí ọba ní gbogbo ìlú Ifọ̀ ẹgbẹ́ tí ọba Semiu Ògúnjọbí wá sọ pé gbogbo orílẹ̀ Ifọ̀ gbogbo àti Fọlé àti Fọ̀tòkó ṣé ránkì ju ti olórí ilé Ifọ̀ lọ ṣé ránkì ju ti ọba ayéròhùn wí ara ń tàn wí nù ọba 47 years old ó ń ná bàbá 73 bí o tó bẹ̀rù yẹ kó tó ṣáájú ìyàwó kánsẹ́lọ̀ tó ní kí ìyàwó gómìnà wá sí ń lọ ṣeun tó ẹ jẹ́ ká kàn fi ṣe àṣẹ ìpè kan àbí àwọn tí mo bá sọ̀rọ̀ lórí ilé Ifọ̀ wọ́n pọ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ṣàṣẹ ká gbọ́ nǹkan táwọn ará ilé fẹ́ sọ láàrin ìṣẹ́jú kan péré àbí kó tó di pé a lọ bá bàbá wa Alhaji Adébáyọ̀ àyàfọ́lọ́hún hello ìpè kan. hello. ẹ kalẹ́ sàṣà. ọlọmọlú tó kù. mo jáde bàbá. ṣẹ́rí bàbá tó bá ní ká lọ pé bó ṣe ń jẹ wa bó ṣe ń jẹ́rìí o. ìjà àwọn tó fi wọ́n jọba lásìkò yìí ṣé wọ́n tẹ̀lé ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá ṣá. ìjọ yẹ ká fọmọ ẹrú jọba. ìta gbangba tẹ ní kábíyèsí kì í ṣe nínú àfihàn lẹ́gbẹ̀ẹ́ títì ni o lẹ́gbẹ̀ẹ́ títì. bàbá ọkọlọmọlú tó kù global chief bàbá ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín sáyẹ̀ dá mi lóhùn ṣé yẹ ká fọmọ ẹrú jọba ṣá. mi ò gbọ́ dáadáa ni. ọmọ tó bá mọ iye àpọ́nlé ó yẹ kó mọ̀ pé èèyàn kó wà tá a máa tàpọ̀lé fún. bẹ́ẹ̀ni bàbá wa lákìní wọn rí fún àṣẹ o ẹ jẹ́ kí akàngbà ìpè comrade Rotimi Àbátàn ìṣẹ́jú kan péré comrade Rotimi Àbátàn ẹ lọ́ọ́ kálẹ́ sà comrade Àbátàn. lágbára náà wù yóò kú ní parẹ́. àṣẹlédùmarè. kẹ́rí a ti máa ń sọ ti pẹ́ àwọn kankan wà tó jẹ́ pé ó máa ní lójú jẹ́ ó dẹ̀ ń ba Ogun State gan fún rẹ̀ ó lè bà wá ní faith jẹ́ throughout the world and throughout the entire country. kẹ́rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá ti ń wà ẹ jẹ́ kí a máa fi ọwọ́ tó bá strong ká máa fi mú. Look at the age difference between that man tí ó pe rẹ̀ ní pink àti bàbá tí wọ́n ń fọ́ létí pẹ̀lú pé ó tún sick. Jerry, apart from justice for JP èmi máa sọ ni ipe láti lọ tó bá ti rí pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ wà pẹ̀lú àwọn aládé wa aláàánú aládé yẹpẹtẹ sínú mi. ẹ ṣe comrade kò sí àkókò mo mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní olùléṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀rán lónìí ṣùgbọ́n ọjọ́ mẹ́jọ la máa sọ tí PRO bá sì dé PPRO tó ń bá dé ní ọ̀túnla ẹ̀ túbọ̀ máa gbọ́ mo ṣe àwọn ọ̀rọ̀ kan síkùn mo mọ̀ gbà tí wọ́n yanjú ọ̀rọ̀ ìdí ẹ̀ lélẹ́wẹ̀rán ọ̀rọ̀ yìí tún lọ sí Àbújá o máa já yín tán lọ́jọ́ mẹ́jọ màá tún wá play àwọn voice note kan tí ẹ fi máa mọ̀ yìí pé ọ̀rọ̀ yóò ṣe fi ọwọ́ kásábẹ́nú àwọn ẹ̀yin akọ̀ròyìn ẹ̀yin bloggers ẹ má jẹ́ ká padà lẹ́yìn ọ̀rọ̀ yìí títí tí justice yóò fi wà fún alàgbà Abraham Arinola baba 73-year-old that was molested public assault tí wọ́n fi ojú bàbá yìí ráre kó máa jẹ́ pé lẹ́yìn oṣù mẹ́fà àti wọ́n á gbọ́ kankan mọ́ eléyìí ò ṣe sweep under the carpet o